aráalé ẹ káàbọ̀ sórí ètò gbé àṣà Yorùbá lárugẹ ní orí ìkànnì Yo Television Yorùbá. Orúkọ tèmi ni Omidan Islamiyya. Lórí ètò lẹ́nìí a ó máa kàn dára wa lára yá, a ó sì máa kọ́ra wa ní ẹ̀kọ́ nígbà tí a ó máa bi àwọn èrò ọ̀nà ní ìbéèrè ní èdè Yorùbá. Ẹni tó bá sì lè dá wa lóhùn ní èdè Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kọ̀ọ̀kan sí yóò jẹ ẹ̀bùn ẹgbẹ̀rún náírà 2. Orúkọ tèmi ni Omidan Islamiyya. Kí lorúkọ yín? Orúkọ tèmi ni Omidan Ògúndáìró Soliat. Ògúndáìró Soliat. Ògúndáìró. Ògúndáìró Soliat. Ṣé lè sọ nípa ìdílé tẹ́ ti jáde fún wa ní èdè Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kọ̀ọ̀kan sí láàárín ìṣẹ́jú kan kẹ́sẹ̀ gba ẹ̀bùn ẹgbẹ̀rún náírà 2. Mo wá láti ìdílé ọmọ Ògúndáìró ní ìdílé Mùsùlùmí tí a máa ń borí tẹ̀sán wá jẹ́ pápẹ́lí Mùsùlùmí. Bá mi bí ọmọ 3, obìnrin 2, ọkùnrin 1 tó yẹ pé ìkan ti ṣe aláìgbé nínú ẹ̀. So àwa méjì náà ló kù. So màmá mi tèmi ó ń ta ọjà, ìyá tèmi ń ta ọjà. Ẹ dúró ṣe bí ọmọ Yorùbá ni wá. Ọmọ Yorùbá ni mí. Kí ni so wá nínú ìbéèrè ìdáhùn yín? Ẹ tún sọ pé òkè. Mo fún yín ní àǹfààní kan láti dáhùn ìbéèrè yẹn láì fi èdè Gẹ̀ẹ́sì sí. Okay. Mo wá láti ìdílé Ògúndáìró tó jẹ́ ìdílé Mùsùlùmí. Ìyá mi bí ọmọ 3, ọkùnrin 2, ọkùnrin 1, obìnrin 2 tí mo sì jẹ́ àbígbẹ̀yìn. So ìyá mi jẹ́ ń ta. Àǹfààní tí mo fún yín ti tán. Ẹ ṣé o. Orúkọ tèmi ni Omidan Islamiyya. Kí ni orúkọ yín? Orúkọ tèmi ni Gíwá Yusuf Dámilọ́lá. Gíwá Yusuf Dámilọ́lá. Màá béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ẹ sì dá mi lóhùn ní èdè Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kọ̀ọ̀kan sí láàárín ìṣẹ́jú kan kẹ́ fún mi ní ìdáhùn yín. Ṣé ẹ ṣe tán? Kò sí wàhálà. Ilé ọba tó jóná ẹwà ló bù sí. Bẹ́ẹ̀ni. Ṣé lè ṣàlàyé ìtumọ̀ òwe yẹn fún mi? Ilé ọba tó jóná ẹwà ló bù sí. Òwe Yorùbá ni tó ń túmọ̀ sí wípé tí ilé ọba bá jóná ẹwà ló máa bù sí. Èyí túmọ̀ sí wípé ká ní pé ilé ọba jóná lóòótọ́ gẹ́gẹ́ bí ipò tí ọba wà àti irú ẹni tí ó jẹ́ ní àwùjọ. Tí wọ́n bá máa tún ilé náà kọ́, ilé náà yóò jẹ́ pé yóò dára ju ti èyí tí ó jóná lọ. Àmọ́ òwe Yorùbá ó ní ìtumọ̀ tí ó jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ. Ṣé lè sọ fún mi? Ilé ọba tó jóná ẹwà ló bù sí. Òun náà ni mo ti sọ yẹn wípé. Ẹ dáhùn. Ẹ ṣé fún ìbéèrè yín. Ẹ sì gba gbogbo ìbéèrè tí mo bi yín láì fi èdè Gẹ̀ẹ́sì kọ̀ọ̀kan sí. Ẹ ṣé tẹ́ dáhùn lórí ìbéèrè yín. Ẹ gba ẹ̀bùn yín. Ẹ ṣé o. Ẹ ṣé gan. Orúkọ mi ni Omidan Mariam. Omidan Mariam. Mo ní ìbéèrè láti bi yín. Ẹ máa dá mi lóhùn ní èdè Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kọ̀ọ̀kan sí ní àárín ìṣẹ́jú kan. Ṣé ẹ lè dá mi lóhùn? Bẹ́ẹ̀ni. Kí ni àwọn ìdojúkọ tẹ́ ẹ ń rí gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́? Ìdojúkọ bíi ọkọ̀, ìdojúkọ bíi àwọn nǹkan lásán rí o, ń bọ̀ o. Bí ọkọ̀, gbàtẹ́ ní bí ọkọ̀, kí ni nǹkan tí. Ẹ mọ̀ pé kò sí epo, so a ní láti tò ká tó rí àbí. Ṣé bọ́mọ Yorùbá ni yín? So kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká máa gbé àṣà wa yìí, ká máa gbé èdè wa ní àrùgẹ. Kọ́ yín. Orúkọ mi ni Adédọ̀tun Kọ́jú Ọlámilékan. Adédọ̀tun Kọ́jú Ọlámilékan. Màá béèrè ìbéèrè kan ní ọwọ́ yín. Ẹ dá mi lóhùn ní èdè Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kọ̀ọ̀kan sí. Ṣé ẹ lè dá mi lóhùn láàárín ìṣẹ́jú kan? Kò sí wàhálà. Kí ni àwọn ìdojúkọ tẹ́ ń dojúkọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́? Ìdojúkọ táwọn dojúkọ kò ju ti ọ̀wọ́n epo tó ń ṣẹlẹ̀ tí oníkálukú dẹ̀ sì mọ̀ sí. Bẹ́ẹ̀ sì ni ó pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n eléyìí gangan ló jẹ́ kókó nínú nǹkan tí à ń dojúkọ ní àkókò yìí tí a sì bẹ̀ àwọn